Olódùmarè ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹ̀mí inú àwọn wòlíì tòótọ́ ọba tó ti wà káyé tó wà èyí tó tún máa wà nígbà tí ayé kì yóò sì mọ́ tó fi àánú àti ojúrere rẹ̀ tó fi pa wá mọ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí nítorí pé olúwa Olódùmarè bẹ́ẹ̀ bá pa wá mọ́ ta ló máa pa wá mọ́ bẹ́ẹ̀ bá dá wá sí ta ló máa dá wá sí tẹ́ẹ̀ bá ràn wá lọ́wọ́ ta ló máa ràn wá lọ́wọ́ àánú àti ojúrere ń wà títí lódodo dájúdájú lórí ayé wa a dúpẹ́ o nítorí pé ẹ tún fún wa lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí alààyè ọkàn láti wá sórí ètò yìí ipa ayé kọ́ ipa èṣù kọ́ ipa ọ̀tá kọ́ bí kò ṣe ìrànlọ́wọ́ rẹ tó dájú lórí ayé wa ẹlẹ́ẹ̀dá olódodo gba ọpẹ́ àti ìyìn tí a mú wá síwájú tẹ̀yìn bákan náà ni mò ń kí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò wá káàkiri àbẹ́yìn tẹ́ ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ lórí ètò yìí lórúkọ Jésù gbogbo ẹ̀yin tọ́lọ́run lò tẹ́ ń tọ́ bọ̀ ìṣúra yín lórúkọ Jésù àìní àìríjẹ àìríjáde kúrò nínú oṣù February tá à ń wọ March lọ yìí àlàáfíà rẹ̀ yóò bá wa lọ ògo rẹ̀ yóò bá wa rìn a ó ṣe àṣeyọrí a ò ní ṣubú ara a ò sì ní ṣubú ẹ̀mí ní orúkọ ti Jésù Kristi ìrànlọ́wọ́ kábọ̀sibọ́sí kò sóhun tá àdúrà ṣe ti àtàdúrà àti ìyìn gbogbo wọn jọ ń fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ní Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ tún ọ̀nà Olúwa ṣe ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò wọn. ṣùgbọ́n tó fọgbọ́n gba òkú lọ láyé mi ẹ̀yin áńgẹ́lì ògùnyà ìkọjú ìjà sí ire mi padà tọ̀ mí wá káyé mi dára gbogbo ẹni tó ṣe bí olóò. a ó mú lọ́la a ó jọ parí ẹ̀ láàárọ̀ àmín Jésù a ní fẹ́ kún parí rẹ̀ àmín ògo ni fún orúkọ Olúwa hallelujah gbogbo ìdílé ńkọ́ bàbá wa a dúpẹ́ lọ́wọ́ ìjọ Ọlọ́run alààyè ńkọ́ a dúpẹ́ lọ́wọ́ Olúwa. bàbá wa tá a bá ń sọ nípa ìrànlọ́wọ́ ìyanu kí ló túmọ̀ sí gan kí ni Ọlọ́run fẹ́ bá wa sọ lórí ètò tòní. hallelujah hallelujah a gbé Ọlọ́run ga fún tọ́pìkì tó dára yìí Olúwa ṣeun. ó sì wà nínú ìwé Kíróníkà kejì orí ìkẹyìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún níbi tí Olúwa ti sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ ìyanu tí a ran ayé ọkùnrin kan lọ́wọ́ ká tó sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ pẹ̀lú ìyanu kí náà ń pè ní ìyanu gangan ohun tá à ń pè ní ìyanu òun ni títóbi Ọlọ́run tó dàpọ̀ mọ́ ojúṣe ènìyàn. Ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́ ǹjẹ́ ìrànlọ́wọ́ ìyanu wà lóòótọ́ àti wípé ṣé gbogbo ènìyàn ni ó rí gbà. hallelujah hallelujah. ìrànlọ́wọ́ ìyanu wà lótìtọ́ ó wà dáradára tá a bá ní ká tẹnubọ àwọn testimony ẹ̀ a gba ọ̀pọ̀lọpọ̀ àkókò máa lọ tá a bá tẹnubọ testimony ṣùgbọ́n gbogbo ènìyàn ni ìrànlọ́wọ́ wà fún bá a ṣe jókòó yìí àwa gangan ti ìrànlọ́wọ́ gbà òjìlá ohun tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ gbogbo àgbáyé máa yanu tẹ́ bá dẹ̀ rí i pé ìrànlọ́wọ́ ìyanu bá ṣẹlẹ̀ á jẹ́ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni kì í sábà ṣẹlẹ̀ Ọlọ́run á kàn wọnú ìdílé kan lọ ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ mbẹ̀ á dẹ̀ gbé ìyanu èèyàn ò expect ohun tó ń dé lójijì tó ń yí ayé ènìyàn padà tí ènìyàn ń di ẹni ìyanu fún gbogbo àgbáyé òun ni wọ́n pè ní ìrànlọ́wọ́ ìyanu. hallelujah. tá bá wọnú Bíbélì ọkùnrin kan wà ọba ni wọ́n pè ní Jóákínì orí rẹ̀ gba ìrànlọ́wọ́ nígbà méje nínú ìwé àwọn ọba kejì orí 25 ẹsẹ̀ 27 ọkùnrin tó ń pè ní Jóákínì yìí ọba Júdà ni orí rẹ̀ gba ìrànlọ́wọ́ ní ìgbà méje wọ́n gbé orí rẹ̀ sókè àkọ́kọ́ nìyẹn o wọ́n sọ̀rọ̀ rere fún wọ́n gbé ìtẹ́ rẹ̀ ga lẹ́yìn náà wọ́n mú jáde kúrò ní túbú wọ́n pààrọ̀ aṣọ rẹ̀ ó jẹ oúnjẹ ààfin ó gba ìpín ẹni méjì ní ọjọ́ kan ṣoṣo ó di ẹnìkan orí ìrànlọ́wọ́ gbà lẹ́ẹ̀méje ní ìgbà méje gbogbo ẹni tó gbọ́ mi tó wà nílé orí rẹ̀ máa gba ìrànlọ́wọ́ àmín ìrànlọ́wọ́ ojoojúmọ́ ó máa gbà á àmín Ọlọ́run fi títóbi hàn nínú ayé Jósẹ́fù náà gba ìrànlọ́wọ́ ní ìgbà méje lójúmọ́ kan. gbogbo ènìyàn ló ń lọ ṣọ́ọ̀ṣì ìsọjí ìṣòro àjọ̀dún gbogbo ẹ̀ lálọ́ ń ṣe ṣọ́ọ̀ṣì àti à ń gbàdúrà fún Ọlọ́run fún ìrànlọ́wọ́ ẹ̀ jẹ́ mú ìbéèrè wa kí ni àwọn nǹkan tí ń dènà ìrànlọ́wọ́ ìyanu tako àdúrà nínú ayé àwọn ènìyàn gan-an. Thank you very much. àkọ́kọ́ ni ẹ̀ṣẹ̀ ìwé Galatia 5:19 fìdí ẹ̀ múlẹ̀
lẹ́yìn náà ìwé 1 John 3:8 ó ní ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ kí ó lè pa ẹ̀ṣẹ̀ ìṣòro. Ẹ̀ṣẹ̀ ní àkọ́kọ́ tó máa ń dènà ìrànlọ́wọ́ ìyanu. Ìkejì ó ní àìnígbàgbọ́. Ìkẹta ní àìlè gbàdúrà yẹn gan. àìlè gbàdúrà. Ètò làwọn èèyàn wá káàkiri ní ilẹ̀ àjèjì. Ìkẹrin ní àìmọ̀ Jésù ní Olúwa àti Olùgbàlà. Ó ṣe ṣe téèyàn bá ti ní márààrún yẹn kéèyàn máa rí ìrànlọ́wọ́ ìyanu. Ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró ní ìrọ̀lẹ́ yìí. Ìrànlọ́wọ́ ìyanu ní kókó ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò lọ́wọ́ níbi tí bàbá wa nínú Olúwa Apostle Prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira nítòótọ́ tí Ọlọ́run ti ń lé wọn láti ṣípayá ọ̀rọ̀ lórí ètò tòní. À ń bọ̀ ọ̀nà jẹ́ ká dókè lọ́hùn-ún ká mú àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan wá sí ti gbọ̀n yẹn ṣe púpọ̀ wípé wà pẹ̀lú wa. Spiritual Light of God Church Àgọ́ Ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa. Ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán 10 a.m. to 12 noon. Ìsìn wákàtí kan pẹ̀lú Jésù ní aago 6 ìrọ̀lẹ́ sí 7 ìrọ̀lẹ́ 6 to 7 p.m. ní gbogbo ọjọ́ Tuesday 0806-637-6979. Jésù olùdáǹdè ń retí rẹ o. Ọkàn alárẹwà bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire T Street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún òkè wá. Jésù lolúwa. gbogbo ẹni tó ń ṣe bí olóore sí mi ṣùgbọ́n tó ń fọgbọ́n gba ògo lọ́la. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ láti wà lórí ètò Ohun Awon Kerubu on FM lónìí fún Olúwatóbi Olútádé bàbá òmìnira nítòótọ́. Hello, ta ló wà ń bẹ̀? 0707-316-0403 0707-316-0403 gbà nínú ọdún 2025. Kí ni àwọn nǹkan tí mo gbọ́dọ̀ mú ní òkúnkúndùn? Hallelujah. Gbogbo ẹni tó fẹ́ rí ìrànlọ́wọ́ ìyanu. Mo sọ tẹ́lẹ̀, mo kéde rẹ̀ sínú ayé ẹnìkan wípé ìrànlọ́wọ́ yóò dìde fún ayé rẹ̀. Àánú yóò dìde fún ayé rẹ̀. Ìrànlọ́wọ́ àtòkè wá ní ìgbà ìpọ́njú tó ń là kọjá lórúkọ Jésù ìrànlọ́wọ́ yóò dìde fún ọ. Gbogbo ẹni tó wà nínú ìṣòro, àìsàn, ìdààmú. Púpọ̀ lọ bàbá wa nínú Olúwa Apostle Prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira nítòótọ́ tí wọ́n jẹ́ minister in charge ìjọ Sacred C&S Church Godwell Parish Afúngbálájà headquarters Temple of Mercy tó wà ní ìsàlẹ̀ Aké ní ìsàlẹ̀ Àbẹ̀tú ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn tí a wà yìí. Àwọn ni Ọlọ́run lò láti ṣí wa létí lórí kókó ọ̀rọ̀ ìrànlọ́wọ́ ìyanu. Ìlérí Ọlọ́run fún ayé rẹ ni wípé oṣù Máàṣì tá à ń wọ̀ lọ yìí ìrànlọ́wọ́ ìyanu wàá rí gbà lórúkọ Jésù. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín pa pè wá sórí ètò ẹ̀sìn ní àǹfààní láti darapọ̀ mọ́ alérò pé tàbá tún pè é nígbà mìíràn ẹ ó láǹfààní láti darapọ̀ mọ́ lórí ètò yìí. Lórúkọ Jésù àgbàdúrà fún yín iṣẹ́ ìrànṣẹ́ yóò máa tẹ̀síwájú. Tábàárẹ̀ ẹni tó ní ohun kan tàbí òmíràn láti bá yín sọ nọ́mbà wo ni wọ́n lè pè é sí? Wọ́n pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 551 080 3686 9551 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè wọ́n sí nígbàkigbà tí ẹ bá ní nǹkan tàbí òmíràn láti bá wọn sọ. Alákìjà ó yá jáde òkè lọ́hùn ní kíákíá. Bẹ́ẹ̀ lójú mi gbé sókè sí ọ.
ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. True Spiritual Light of God Church Àgọ́ Ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa. Ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday